tó so mọ́ ọ̀rọ̀ ilé ayé yìí ló jẹ́ kàyéfì. ọ̀pọ̀ nǹkan tá à ń fojú rí ló jẹ́ wípé àdìtú ni tó ti ṣẹlẹ̀ látinú ẹ̀mí. ìlú Èrìò Èkìtì la wà yìí, ìlú tí wọ́n ní ó dòódì, a ò lè rí wèrè kó máa rìn láàrin ìlú. ó dòódì, wèrè kì í sí nínú ìlú Èrìò Èkìtì. a ti lọ bá kábíyèsí ìlú yìí, wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀. ǹjẹ́ ẹ̀sìn ìbílẹ̀ wo ni wọ́n ń ṣe nílùú yìí? ǹjẹ́ a ní àwọn ohun ìṣẹ̀ǹbáyé kan tó ti wà nílùú yìí láti ìgbà ìwáṣẹ̀? ní gbogbo àwọn nǹkan tó jọmọ́ ìṣẹ̀ǹbáyé nǹkan kan nígbà tí ìhìnrere ti dé ní gbogbo yẹn tó ti dóhun pátì nílùú Èrìò. ní ayé ìgbà yẹn around 1930 tí Ọlọ́run gbé àpọ́sù Babalọ́lá dìde ní Òkè Oyè ní Iléṣà, l'Èrìò ti gba ẹ̀sìn Christianity ní ìjọ CAC, Christ Apostolic Church. kábíyèsí àtàwọn ọmọ ìlú sọ pé kò sí tí ń jẹ́sìn ìbílẹ̀ mọ́. ìgbà yẹn ṣé wọ́n máa ń fi ifá mú ẹni tí ó jọba àbí bíbó yẹn ṣe máa ń ṣe? tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n nígbà tí Babalọ́lá dé wọ́n kàǹsù ẹni tí ọba bá ti kàn pé àgbo ilé ìlú báyìí ló bá kàn abẹ́gbé wọ́n yí padà mọ́. wọn ò wá dá ifá mọ́. lórúkọ Jésù náà ṣe mọ́. ẹ fẹ́ sọ. Babalọ́lá sọ wípé ilékílé tí wọ́n bá ti bọ òrìṣà lérí o ilé náà di àwọn. Kristẹni àti Islam ló gbàgbóró kan nílùú Èrìò Èkìtì, àti pé Jésù ló ń jọba. ẹ farabalẹ̀ dáadáa láti wo ohun àrà tuntun míì tá a mú wá fún yín níbi àti rìnrìn àjò wá sílùú Èrìò Èkìtì. nínú fídíò yìí ẹ wò ó láti bẹ̀rẹ̀ títí dópin láti rí ohun kàyéfì, àdìtú àti bí wòlíì kan ṣe ṣiṣẹ́ àmì nílùú Èrìò Èkìtì. ẹ máa bá wa ká lọ o. tọ́ ẹ̀yin yẹn wa ẹ rí i pé kì í ṣe tuntun ni pé a ti ń gbọ́ láti láéláé nípa orí òkè ìdásílẹ̀ àwọn orí òkè òkè Maria, òkè Èrìò, orí òkè Ọlọ́run Ayọ̀ Babalọ́lá, òkè kìnìkan òkè kìnìkan. ǹjẹ́ nínú ẹ̀sìn Kristẹni ǹjẹ́ orí òkè ní ìtumọ̀ bí? kí ni ìtumọ̀ orí òkè? kí ni tó ṣe okùnfà ìdásílẹ̀ orí òkè? àbí ǹjẹ́ orí òkè gan-an ló tún ní ìtumọ̀ tàbí tó wúlò ju ilé ìjọsìn lọ? ìwọ̀nyí àtàwọn ìbéèrè míì tí ó máa tawọ́ tasẹ̀ lọ́kàn ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá tẹ́ sì ń gbọ́ wa, òun náà ni bàbá wa ti wà níkàlẹ̀ láti bá wa fi ìdáhùn sí nípa ìdásílẹ̀ àti kí ló ṣokùnfà orí òkè. ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé àti lóko àti lẹ́yìn odi ní orílẹ̀-èdè Nàìjíríà, Áfíríkà àti gbogbo àgbáyé, orúkọ mi ni Òráànúgbà Joshua Olúfẹ́mi Òjó. ẹ ṣeun bàbá wa, a rí i pé ibi tá a wà yìí ó la pè ní orí òkè àánú nílùú Èrìò Èkìtì. kí ló ṣokùnfà ìdásílẹ̀ orí òkè gan? ẹ ṣé sà, ibi tá a wà yìí kì í ṣe orí òkè àánú, ṣùgbọ́n ó wà ní ẹsẹ̀ orí òkè àánú. apá ọ̀tún mi yìí ni orí òkè àánú wà. ibi tí a wà yìí à ń pè ní ọgbà àánú. ọgbà àánú. ọgbà àánú. Ọlọ́run dẹ̀ fún mi ní orúkọ yẹn gẹ́gẹ́ bí ọgbà Gẹ́tísémánì, ọgbà ibi igi ólífì tí Jésù ti lọ máa ń gbàdúrà. ọgbà Gẹ́tísémánì ó wà láàrin orí òkè ólífì tá à ń pè ní Mount of Olives àti Mount Zion, ibi tí Dáfídì fi ṣe orí ibùjókòó rẹ̀, his headquarters in Jerusalem.
so bẹ́ẹ̀ náà ni ọgbà Gẹ́tísémánì rí àwọn orí òkè Ólífì, orí òkè Síónì àti Bẹ́tánì, àwọn ìlú tó yí Gẹ́tísémánì tó yí ká nìyẹn. Ẹ má bínú. Má ṣe fi mí lé ìfẹ́ àwọn ọ̀tá mi lọ́wọ́, nítorí àwọn ẹlẹ́rìíké dìde sí mi àti irú àwọn tí mi ìkà, ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ alààyè. Dúró de Olúwa kí o sì tújú ká, kí o sì mọ ilé àyàlé, mo ní dúró de Olúwa. Àmín. Ògo ni fún Baba ó bẹ̀rẹ̀ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àdìpẹ̀kun. Àmín. Ní orúkọ Jésù Kristi, Jehovah Bàṣírí, Ọlọ́run àwọn bàbá wa, Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Ísírẹ́lì, Ọlọ́run Èlíjà, Ọlọ́run Èlíṣà, iyọ̀ rẹ o. Ó sọ wípé àwa ni iyọ̀ ayé, pé ẹnikẹ́ni tó bá ti ń rí wa, wọ́n á máa yọ̀, inú wa á sì máa dùn, a ò sì ní di ẹni ìtẹ̀mọ́lẹ̀. A gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ àti ìlú Èrè Èkìtì, Arámọkọ Èkìtì àti orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ilẹ̀ Yorùbá káàkiri gbogbo àgbáyé, kúrò kó ya ilẹ̀ sí mímọ́. Ní ìlú Èrè, orísun omi tá a fẹ́ lọ gbàdúrà sí ó ṣàn láti Ìgèdè, wọ́n pè ní ilé mi, òun ló ṣàn lọ títí dé Òṣogbo tí wọ́n pè ní Ọ̀ṣun. Bàbá wa ti ń bẹ lọ́rùn, ohun tí Èlíjà ṣe òun ni pé ó da iyọ̀ sí orísun omi ìlú yẹn, sí ìlú Jẹ́ríkò. Ìlú Jẹ́ríkò dẹ̀ gba àlàáfíà. Bàbá iyọ̀ Olúwa yà sí mímọ́. Àṣẹ àti agbára ìwòsàn, ìgbédìde, ìbùkún, ọrọ̀ ajé, ìtura, àlàáfíà, ìdádúró, ìgbénipa lórúkọ Jésù Kristi kó wọnú iyọ̀ yìí lọ. Ilẹ̀ Yorùbá kó gba àlàáfíà. 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 Tí omi yẹn bá ti bẹ̀ sí ṣàn, igi á mú ń bẹ̀, ẹranko á mú ń bẹ̀, ènìyàn á mú ń bẹ̀ lórúkọ Jésù Kristi. Ohunkóhun ènìyàn kéèyàn, ẹranko àti igi tó bá ti ń mu lára omi yìí, níbikíbi tí omi yìí bá ṣàn dé, kó máa gba ìtura, kó máa gba àlàáfíà. Bẹ́ẹ̀ ló máa rí, nítorí wípé ilẹ̀ kì í kọ ohun òjò, bẹ́ẹ̀ ni ilẹ̀ kì í kọ ohun irúgbìn. Tí òjò bá ti rọ̀, ó máa ń padà sí òkè bí eruku, á tún mú òjò padà wá. Tí irúgbìn bá wọ ilẹ̀, ó máa jáde, á di igi, á pẹ̀ka, á dẹ̀ so èso rere, àti ẹranko àti ènìyàn ni wọ́n máa jẹ nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni iyọ̀ yìí máa ṣe lórúkọ Bàbá àti ní ti Ọmọ. Kí ìtura máa dé bá wa, kálàáfíà kó máa jọba, ká má ṣe gbókù wọ ìlú yìí mọ́, ká má ṣe gbé ikú ìlú wọ ìlú yìí mọ́, kó lọ kó dá ọwọ́ ikú ọ̀dọ́ dúró, kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Èmi náà dàgbà, màá dògbó, ẹ̀yin tẹ́ ń ṣàmì, ẹ ó dàgbà, ẹ ó dògbó, ẹ ní kú rèwerèwe. Bó ti wù kẹ́ ẹ dàgbà tó lórúkọ Jésù Olùgbàlà, ẹ ní jogún ọmọ, èrè ọmọ lẹ máa jẹ. Bẹ́ẹ̀ ló máa rí o lórúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Hallelujah. 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 Olúwa lógo.
evangelist ẹ wá ká sọ́rí jà jàjàrà kìíní kìíní ṣàjà báyìí ọmọ pé lè sí ẹ bá ka Psalm 27 báyìí tó wà lọ́wọ́ àti ìlà jásínú bẹ̀rẹ̀. Ògo ni fún ọba àti fún ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Bó ti wọ́n láti kọ́ ṣe. Ó bẹ̀rẹ̀ lóṣù bẹ́ẹ̀ ló máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi. Àmín. Ta ni èmi yóò bẹ̀rù? Olúwa ni agbára ẹ̀mí mi. Àyà ta ni yóò fò mí? Nígbà tí àwọn ènìyàn búburú, àní àwọn ọ̀tá mi àti àwọn abínúkù mi súnmọ́ mi láti jẹ ẹran ara mi, wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú. Bí ogun tilẹ̀ dó tì mí, àyà mi kì yóò fò. Bí ogun tilẹ̀ dìde sí mi, nínú èyí ni ọkàn mi yóò le. Ohun kan lè èmi tọrọ lé ọ̀dọ̀ Olúwa, òun náà ni èmi yóò máa wá kiri, kí èmi kí ó lè máa gbé inú ilé Olúwa ní ọjọ́ ayé mi gbogbo, kí èmi kí ó sì lè máa wo ẹwà Olúwa, kí èmi kí ó sì máa fi inú dídùn wọ tẹ́ḿpìlì rẹ̀. Nítorí pé ní ìgbà ìpọ́njú òun ó pa mí mọ́ nínú ògo rẹ̀, ní ibi ìkọ̀kọ̀ ògo rẹ̀ ni yóò pa mí mọ́, yóò sì gbé mi sókè ka orí àpáta. Nígbà yìí ni orí mi yóò gbé sókè ga ju àwọn ọ̀tá mi lọ tí ó yí mi ká. Nítorí náà ni èmi ò ṣe rúbọ ayọ̀ nínú ògo rẹ̀. Èmi ò kọrin ní tòótọ́, èmi ò kọrin ìyìn sí Olúwa. Gbọ́ Olúwa, nígbà tí mo bá ń fi ohùn mi pè, ṣàánú fún mi pẹ̀lú, kí o sì dá mi lóhùn. Nígbà tí ó wí pé, ẹ máa wá ojú mi, ọkàn mi sì wí fún ọ pé, ojú rẹ Olúwa ni èmi yóò máa wá. Má ṣe pa ojú rẹ mọ́ kúrò lọ́dọ̀ mi, má ṣe fi ìbínú sá ìránṣẹ́ rẹ tì. Ìwọ ni ó ń ṣe ìrànlọ́wọ́ mi. Má fi mí sílẹ̀, bẹ́ẹ̀ ni kí o má ṣe kọ̀ mí, Ọlọ́run ìgbàlà mi. Nígbà tí bàbá àti ìyá mi kọ̀ mí sílẹ̀, nígbà náà ni Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Kọ́ mi lé ọ̀nà rẹ Olúwa, kí o sì tọ́ mi lé ọ̀nà òtítọ́. Nítorí àwọn ọ̀tá mi, má fi mí lé ìfẹ́ àwọn ọ̀tá mi lọ́wọ́. Nítorí àwọn ẹlẹ́rìí èké dìde sí mi, àti irú àwọn tí mí ìmí ìkà. Ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ alààyè. Dúró de Olúwa tí o sì tújú ká, yóò sì mú ọ ní àyà le. Mo ní dúró de Olúwa. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. Ó bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ló máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Dábì ẹ̀ gbàdúrà sí. Orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ ńlá ti Jésù. Àmín. Ọlọ́run wa àwa sọ pé ògo ni forúkọ mímọ́. Hallelujah. Torí ẹnikẹ́ni kò lè rohunkóhun gbà nínú ayé bí kì í bá ṣe pé o fi fún láti ọ̀run wá. Àwárí ìdarí rẹ àti ètò ìwọ Ọlọ́run tó sì jẹ́ àkórí gbòòrò ìsọjí yìí, iṣẹ́ Ọlọ́run àti ìṣe rẹ̀. Ọlọ́run wa àwa yìn ọ́ torí pé ẹ fi èyí ṣe ìṣe yín àti ìdarí yín. Olúwa ẹ gba ọpẹ́ wa. Ayé ohun èlò ìsí mímọ́, Olúwa yà sí mímọ́. Ọlọ́run Ísírẹ́lì yà sí mímọ́. Agbára rẹ kó wọbẹ̀ lọ. Ní lílò àti ní gbígbà lórúkọ Jésù kó ṣiṣẹ́ agbára. Bí ogun bá lè dé, tá a bá kọrin pàdé ogun, tá a sì ní ìṣẹ́gun. Bí ènìyàn bá ní àrùn tí a sì wọ ẹsẹ̀ rẹ̀ tí ó sì lọ, mélòó kí ni ohun tí Ọlọ́run kò lè ṣe? Nípa ìgbékalẹ̀ yìí, Olúwa ṣiṣẹ́ ìyanu, ṣiṣẹ́ ìtúsílẹ̀, ṣiṣẹ́ ìmúláradá, ṣiṣẹ́ ìwòsàn. Ògo ni forúkọ mímọ́. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ má jẹ́ ká dúró ṣùgbọ́n ẹ súnmọ́ bí ẹ lè mú nǹkan tó o lè ká ní ṣùgbọ́n ẹ ṣàwá mu. Ebi tó bá mọ ẹ má bínú.
ọgbà àánú tí a sì ń wò yìí ó wà láàrin ní Èkìtì West ní Nàìjíríà, ó wà ní àárín orí òkè àánú tá à ń sọ gbẹ̀yìn orí òkè Ayọ̀ Babalọ́lá, Arámọkọ Èkìtì ó wà níbí. Ilẹ̀ tí a wà yìí ilẹ̀ Arámọkọ ni, orí òkè Arámọkọ ó wà níbẹ̀ yẹn, orí òkè Ayọ̀ Babalọ́lá náà ni. Tá bá wo ọwọ́ àlàáfíà mi ẹ máa rí Páànù, ìlú tó wà níbẹ̀ Ìjẹ̀rò Èkìtì nìyẹn. So ìlú Èrò Èkìtì bí ìṣẹ́jú bíi 5 ìṣẹ́jú bíi 10 tí mọ́tò bá pé bíi mọ́tò ìṣẹ́jú bíi 5 tí bá máa fẹsẹ̀ rìn bíi ìṣẹ́jú 15 àti dénú ọgbà yìí. Orí òkè Bàbá Babalọ́lá tó wà ní Ìdó Òsì, Ìdó Àjìnàrè wà ní lókè bí náà. So ọgbà yìí, ọgbà àánú ó wà láàrin orí òkè 1 2 orí òkè àti ẹ̀fọ̀n alààyè. So ó wà láàrin àwọn orí òkè, ó wà central. ẹ ṣeun. Bàbá, kí ni ìyàtọ̀ láàrin orí òkè àti ilé ìjọsìn? Èmi tá bá lọ sínú Bíbélì nínú ìwé Exodus orí 17 Exodus 17:8-15 a máa rí bí Ọlọ́run ṣe sọ fún Joshua àti Mósè àti Árónì àti Húrì kí wọ́n lọ gbàdúrà orí òkè Réfídímù yẹn. Ní Exodus 17 yẹn ni Mósè ti lọ gbàdúrà. Ìgbà tó máa lọ gbàdúrà lórí òkè, ibi tó ti ń gbàdúrà títí tó fi rẹ̀ tó láti sọ fún tí Árónì àti Húrì tí wọ́n dúró lọ́wọ́ ọ̀tún àti ọwọ́ òsì ẹ̀ tí wọ́n gbé ọwọ́ ẹ̀ sókè. Ìgbà tó di wọ̀nyí pé ó tó máa lè wọ́n tún gbókúta sí ọwọ́ méjèèjì kó lè máa gbàdúrà. Orí òkè ni Ọlọ́run ti fún wọn ní ìṣẹ́gun ti ẹ̀mí, ìṣẹ́gun ti ẹ̀mí, ṣùgbọ́n ìṣẹ́gun ti ara ó wà ní ìsàlẹ̀. Àwọn ti parí iṣẹ́ lórí òkè, ìsàlẹ̀ ni wọ́n ti pa ni wọ́n ti ṣe ogun yẹn tí Ọlọ́run ti pa àwọn ènìyàn, ṣùgbọ́n kọ́lọ́run tó pa àwọn ènìyàn nísàlẹ̀ wọ́n ti lọ sórí òkè. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà láàrin pé Jésù náà ó máa lọ sórí òkè, á lọ gbàdúrà, á tún lọ sínú ọgbà Gẹ́tísímánì, á tún lọ gbàdúrà. So méjèèjì ló ṣe papọ̀. So ilé ìjọsìn dàbí ibi ìtura àárín kan tó borí wa, ṣùgbọ́n ẹ mọ̀ pé orí òkè ibi ẹ̀yin àtọlọ́run lẹ máa wo oòrùn tẹ máa wo sánmọ̀. So àwọn iṣẹ́ tẹ́yìn bá fẹ́ ní ìṣẹ́gun, iṣẹ́ agbára tó le, ó gbọ́dọ̀ lọ sórí òkè, ó gbọ́dọ̀ lọ sínú aginjù. Orin kan sọ wípé láginjù ni bàbá ti gbọ́gbé wọn, láginjù ni bàbá ti gbọ́gbé wọn, àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kígbe láginjù, láginjù ni bàbá ti dá wọn lọ́lá, dá mi lọ́lá Jésù láàrin aginjù ayé. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà àdúrà ń gbà nínú church, àdúrà ń gbà nínú yàrá, àdúrà ń gbà nínú ibi tá ti ń gbọ̀nsẹ̀, tá ti ń lọ sí tọ́lẹ̀, tá ti ń wẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ ní láti jáde nílé, ẹ ní láti yọ̀dí. Ẹni tí ó bá lè yọ̀dí tí ò lè jáde ó kó Ọlọ́run. Àdúrà ń gbà lórí òkè, àdúrà ń gbà nínú yàrá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ ní láti tún wá sínú ọgbà báyìí láti wá bá Ọlọ́run pàdé. ẹ ṣeun. Tí wọ́n bá ń sọ wípé Ọlọ́run ẹnìkan, wọ́n sọ pé Ọlọ́run Ayọ̀ Babalọ́lá, Ọlọ́run kìnìkan, Ọlọ́run kìnìkan, ǹjẹ́ rò pé tọ̀nà? Torí pé arí Bíbélì kò kọjá pé Ọlọ́run Ábúráhámù àti Ọlọ́run Ísákì nìkan la rò pé ó yẹ kí wọ́n mọ̀. Kí ló fa Ọlọ́run ẹnìkan? Ṣé léyìí tọ̀nà bá? Nǹkan tó fà ni wípé ìgbà tí Ọlọ́run sọ tí ìbá fẹ́ fi ara rẹ̀ hàn, ìgbà tí ẹ fẹ́ bá sọ pé kí n sọ orúkọ mi, mo sọ orúkọ mi. Ọlọ́run sọ orúkọ rẹ̀ wípé àwọn ọmọ Ísírẹ́lì wọn lè, Ọlọ́run ti tóbi jù wípé ká máa pè ní orúkọ. Òun ṣe ń pè ní Yahweh. Yahweh yẹn gan wọn kì í fẹ́ pé wọ́n máa sẹ́nu kù. So mo kú mọ̀ pé ẹ fẹ́ pè orúkọ mi, ṣùgbọ́n nǹkan tẹ́ fi lè pè mí màá fi yé yín. Ok, ó dáa, ẹ ṣáà mọ̀ Ábúráhámù, ẹni tí wọ́n mọ̀, Ọlọ́run Ábúráhámù. Ẹ sọ pé èmi ni Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Ísírẹ́lì. Ok, a lè pè yẹn. Ṣùgbọ́n ká la orúkọ mi lórí, ká sọ pé Yahweh, Jehovah, orúkọ tó wúwo ni, orúkọ Ọlọ́run yìí wúwo. So wọn ní fẹ́ pé, so òun ló fi ara rẹ̀ pé èmi ni Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run bàbá yín, Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó wá dé ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì, àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ wípé kí ló dé sọ pé Ọlọ́run Adébóyè,
ọlọ́run ọ̀ṣọ́fà, ọlọ́run Mósè Orímọládé, ọlọ́run Daniel Ọ̀ṣun, àwọn èèyàn fẹ́ máa pè é, Olúkọ̀yà wọn fẹ́ máa pè é, àbí ọlọ́run Kúmúyì, ọlọ́run Abrahamu, no. Bíbélì sọ fún wa ẹ̀wọ̀n nǹkan tí jẹ́ kí n kàbí kan nínú Bíbélì fi yé wa nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 5 níbi tí àwọn àpọ́stélì ti ń sọ̀rọ̀, wọ́n fi yé wa wípé Ìṣe àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 30 títí dé 32, ẹ jẹ́ kí n kà lóyìnbó. Ó ní the God of our fathers raised up Jesus whom ye slew and hanged on a tree. Ọlọ́run àwọn bàbá wa, níbẹ̀ yìí kò sọ pé ọlọ́run Abrahamu, ọlọ́run Isaki. Tá bá lọ sínú ìwé Hébérù orí 11, a rí orúkọ àwọn bàbá wa ń bẹ. Samsoni, tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ jẹ́ Samsoni, ọ̀pọ̀lọpọ̀ fẹ́ jẹ́ àwọn orúkọ Solomoni, ó torí pé ó ní ìyàwó tó pọ̀, àbí Samson torí pé ogun Dẹ̀lílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn bàbá wa nìyẹn. Bíbélì fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ọlọ́run àwọn bàbá wa. So láyé tá a wà yìí, tá a bá dárúkọ ọlọ́run Ayọ̀ Babalọ́lá, Bíbélì fẹsẹ̀ rẹ̀ múlẹ̀. Èlíṣà sọ wípé bàbá mi o, ọlọ́run bàbá mi o, bàbá rẹ̀ wo ló ń sọ? Ó ń pe ọ̀gá rẹ̀ Èlíjà. So ó fẹsẹ̀ múlẹ̀ tá a bá sọ wípé ọlọ́run bàbá wa. Mo mọ̀ wípé àwọn bàbá wà tó jẹ́ wípé wọ́n ti tọwọ́ bọ oríṣiríṣi nǹkan o. Àwọn ọ̀pọ̀lọpọ̀ bàbá náà ti tọwọ́ bọ ìbọ̀kúbọ̀ o. Mi ò pààyàn rẹ̀ o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí a ṣe ń sọ yìí, àwọn bàbá nínú Olúwa wà. Fún àpẹẹrẹ, ẹ má bínú pé fún àpẹẹrẹ, ẹ wo nǹkan tí nígbà tí Èlíjà sọ wípé òun nìkan ló ń kù tó ń sin Ọlọ́run, pé kò sí wòlíì mi, ìgbà tó máa pàdé Ọbadáyà sọ wípé mo ti pa àwọn kan mọ́ o tí Áhábù àti Jésíbẹ́lì ìyàwó ọba Áhábù àti Jésíbẹ́lì ò mọ̀. Ìgbà tí Èlíjà wá ń gbéraga, Ọlọ́run pẹ́nu ẹ mọ́, ṣé ìwọ nìkan ló ń sin Ọlọ́run ni? Àìmọye àwọn tó ń sin Ọlọ́run. Báyé ṣe burú tó yìí, a sì ní àwọn bàbá, àwọn màmá, àwọn arákùnrin, àwọn arábìnrin nínú Olúwa tó jẹ́ pé Ọlọ́run alààyè yìí, Jehovah Bàṣírí, òun náà nìkan ni wọ́n ń pè. So tí tọ́lọ́run bá lè ràn wá lọ́wọ́ láti lè mọ irú àwọn bàbá bẹ́ẹ̀, kò sí nǹkan tó burú ká sọ wípé ọlọ́run Ayọ̀ Babalọ́lá, a sì lè sọ bẹ́ẹ̀ títí di ọ̀la. Ẹ ṣeun. Bàbá wa, ìlú Èkó la ti rò pé a ti pàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ìwọ́dà pé Èkìtì la wà, nílùú Èrìò Èkìtì báyìí. Kí ló bí gbé ètò ìwá sí ìlú Èrìò Èkìtì? Ẹ ṣe, orí ilẹ̀ tá a wà yìí ó súnmọ́ Èrìò Èkìtì la ṣe ń pè ní ilẹ̀ Èrìò, ṣùgbọ́n ilẹ̀ Àràmọ̀kọ ni. So ká tó dáhùn ìbéèrè yín, máa fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ìdílé Eléjòfì ní Àràmọ̀kọ Èkìtì, àti pàápàá jùlọ olórí ìdílé olóyè Dáre Ògúnníyì, ìdílé Dáre Ògúnníyì, àwọn ni ìdílé Eléjòfì tó fún bàbá mi ní oko yìí láti máa fi ṣiṣẹ́. So wọ́n dẹ̀ àgbà tí adẹ̀fẹ́ bẹ̀rẹ̀, wọ́n dẹ̀ fẹ́ àyè gbà wá náà bí káwa náà kó tẹ̀síwájú ní ìdílé Dáre Ògúnníyì ní Àràmọ̀kọ Kingdom. Gẹ́gẹ́ bí ìbéèrè yín, ìlú òyìnbó lọ ni mo wà ní Dublin, Republic of Ireland, tí Ọlọ́run tọ́ka mi sí orí òkè yìí pé kí n wá síbi láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Tọ́lọ́run bá dẹ̀ máa sọ pé kẹ́ ẹ lọ ṣe nǹkan, gẹ́gẹ́ bó ṣe sọ fún Abraham, jáde nílé bàbá àti ìyá rẹ̀ sí ilẹ̀ kan tí èmi ò fi hàn ọ́, bẹ́ẹ̀ lọ̀rọ̀ ibi yìí rí. So pẹ̀lú ìgbàgbọ́ náà ni a ṣe wá síbí, pàtàkì débí lórí wípé láàrin mọ̀ wípé ok, àṣẹlẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Tó, ẹ ṣeun. Nígbà tí a ti wọ ìlú Èrìò yìí fún ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tẹ́ gbé kalẹ̀, a rí pé púpọ̀ àwọn èèyàn tó wà nílùú yìí bíi Christian denomination ni wọ́n, tó wá tún jẹ́ wípé denomination CAC ni wọ́n, ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ṣe wá sí CAC níyìn ni, àtorí pé mo rí pé àwọn CAC wọn ìsábà lo aṣọ funfun. Kí ló bí èyí? Ẹ ṣe, nǹkan méjì ni mo máa sọ ń bẹ̀ yẹn. Àkọ́kọ́ ni wípé ọmọ CAC ni mí, ọmọ Ayọ̀ Babalọ́lá, Apostle Ayọ̀délé Babalọ́lá, wọ́n ṣiṣẹ́ takuntakun. Bàbá Olómiyè ní ìlú Èrìò Èkìtì. Màmá wọ́n dẹ̀ gbé ìlú yìí. Mi ò mọ bàbá Babalọ́lá, ṣùgbọ́n
mọ́mì mi màmá tó bí mi mo jẹ́ èso irúgbìn tí bàbá gbìn sínú ayé wọn nípa àdúrà àdúrà wọn ló mú irú àwa yìí wá sáyé so bàbá Bọ́lọ́lá yẹn ní ayé ìgbà yẹn nígbà tí wọ́n máa ń pè wọ́n ní bàbá Bùrà àwọn èèyàn ò lè dárúkọ kan sọ pé Babalọ́lá Joseph wọn kò sí àwọn èèyàn ò lè pè wọ́n bẹ́ẹ̀ bàbá Bùrà náà máa ń pè wọ́n bàbá mọ́dà mi ló wá lájọ́ kan la wà lálẹ́ bí ìgbà tí ọmọdé bá ń ṣeré ayò pàlọ́wọ́ lálẹ́ yẹn náà bá ní bàbá Bùrà bàbá Bùrà bàbá Bùrà ni bàbá mọ́dà mi wá sọ wípé wá ní bàbá Bùrà mo ní ṣe bàbá Bùrà ṣé Bùrà lórúkọ wọn ni wọ́n ní Bùrà kọ́ lórúkọ wọn wọ́n ní àwọn àti bàbá orí òkè Ẹdẹ bàbá Bíyè Àkàndé bàbá Bájídé àti àwọn bàbá Hansin bàbá Akínyẹlé gbogbo wọn yẹn tán bá ti ń pera wọn kì í pera wọn ní orúkọ wọn ní bro broda ní bro so àwọn àgbàlagbà ìlú kò yé wọn bó ṣe máa pe bro wọ́n wá fi tí yá èdè yẹn wọ́n wá pè ní Bùrà so èyí tá a máa sọ pé bro wọ́n tún ní bàbá broda bàbá Bùrà so bàbá ló wá sọ pé gbogbo náà máa pera wọn ní bro mo ní kí ló ń Bùrà wọn náà máa pera wọn ní Bùrà mo ní bro wọ́n ní bàbá bá sọ pé bàbá mọ́dà bá sọ pé bro pé ara wọn ṣe máa pera wọn nìyẹn bro so bro yẹn ni àwọn ará ìlú Èrò Èkìtì máa sọ pé bàbá Bùrà sọ pé ẹ̀mí mo pé yín ní Bùrà ń sìn wọ́n tún nílé pé yín ní Bùrà ègé so wọ́n ní bàbá Bùrà so àwọn ará ìlú yìí wọn mọ̀ sí wọn kì í pé wọn ní bàbá Ayọ̀ Babalọ́lá bàbá Bùrà so gẹ́tẹ̀ sọ níbi pé ṣé ọmọ CAC ni mí ọmọ CAC ni mí ọmọ CAC ni mí pọ́nbélé so gbàtà dédé lóyìnbó náà ọmọ CAC yẹn náà ni mí mo bàbá Ayọ̀ Fáṣínà bàbá Odò Ayọ̀ Fáṣínà wọ́n wà ní London àwọn ni bàbá mi nínú Olúwa àwọn ló tọpasẹ̀ mi dọ̀dọ̀ ààrẹ CAC àkọ́kọ́ tó fi mí jẹ àlùfáà ní 2003 ní Dublin ṣùgbọ́n tó dẹ̀ tó àsìkò náà lọ́rùn sọ wípé ká gbé ìgbésẹ̀ ká lọ dá ilé ìjọsìn tiwa sílẹ̀ tí a ń pè ní Kingdom Dominion Christian Church ní 2009 so àjọ̀dún ọdún kọ̀ọ̀dógún yẹn mo dá wá ṣe ní ìlú Èrìò ẹ wá béèrè pé CAC ò kí wọ aṣọ mo kàn wọ̀ gẹ́gẹ́ bí aṣọ ìdánimọ̀ ẹni tó bá ti mo fẹ́ sọ fún ìpele kí ló dé tẹ̀ kẹ́ ẹ ṣí fìlà yín bẹ̀tẹ̀ mo ní ẹ jẹ́ ká fi ṣèlè fìlà wọn lẹ̀ ṣèbí oníròyìn lẹ́yìn nǹkan tó bá wù yín lẹ̀ lè wọ̀ so mo kàn wọ aṣọ ilé gẹ́gẹ́ bí ká fi dá èèyàn mọ̀ gẹ́gẹ́ bí Christian program yàtọ̀ sí iṣẹ́ àlùfáà mo tún ní iṣẹ́ ọwọ́ tí mò ń ṣe mo ṣàlè wọlé lọ síbi iṣẹ́ ọwọ́ yẹn aṣọ ìdánimọ̀ lélẹ̀. torí táwọn èèyàn bá ń tọ́ka sí wọn mọ̀ pé nígbà tá a bá ń sọ pé CAC tó yẹ pé tàbá sì ń wòye nísìn wọ́n mọ̀ pé ṣé CAC ní bàbá sẹ̀lẹ̀ àbí bàbá sẹ̀lẹ̀ àbí kérúbù ni. ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín sá nípa aṣọ funfun àwọn ìjọ aláṣọ funfun yẹn ṣé ní tí wọ́n bá sọ pé àmúyẹ àwọn táwọn èèyàn máa ti sọ fún mi wípé kí n máa wọ aṣọ funfun tí n bá fẹ́ gbàdúrà kí n máa wọ aṣọ funfun wọ́n máa sọ fún mi bẹ́ẹ̀ ìgbà tí ọ̀rọ̀ ọ̀run wá fi yé mi ìtumọ̀ yẹn ẹni tí wọ́n bá sọ fún mi pé kó lọ wọ aṣọ funfun àti àwọn ìjọ aláṣọ funfun tí wọ́n wà lónìí ìtumọ̀ rẹ̀ ni wípé kì í ṣaṣọ funfun yẹn ní pàtàkì kò dìgbà tá a bá wọ aṣọ funfun kọ́lọ́run kó tó gbọ́ tiwa ìtumọ̀ ẹ̀ ni wípé wà ní mímọ́. torí pé funfun kò lábàwọ́n. ẹni tó sọ fún mi wípé kí n máa wọ aṣọ funfun nǹkan tó sọ fún mi ni pé Joshua yára ẹ̀ sí mímọ́ túnbọ̀ jẹ́ mímọ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn kí ló dé tí wọ́n máa fi sọ fún Abrahamu lẹ́yìn ìgbà tó ti ń bá Ọlọ́run rìn fún ọdún 25 tọ́lọ́run tó sọ fún pé bá mi rìn kí o sì pé ìtumọ̀ ẹ̀ náà ni wípé túbọ̀ mọ́ sí ní tọkàntara máa wà ní mímọ́ ní gbogbo ìgbà máa bá mi rìn ní gbogbo ìgbà tó bá ti ń bá mi sọ̀rọ̀ tó ń bá mi rìn máa wà ní mímọ́ ìtumọ̀ aṣọ funfun nìyẹn fún kò sí nǹkan míì tó wà ń bẹ̀. àdúpẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run a retí pé ìmísí ni púpọ̀ àwọn wòlíì ni wọ́n fi máa ń rí nǹkan kan ǹjẹ́ mi Ọlọ́run gan máa ń bẹ̀yìn gan sọ̀rọ̀. ẹ̀mí Ọlọ́run wà o nílànà o ẹ̀gbọ́n kan tí Ọlọ́run ó ní sí ibẹ̀ agbára Ọlọ́run gbani
agbára ọlọ́run gbà ní òun gbà nílá. Ọ̀rọ̀ ọlọ́run sì máa ń sọ̀rọ̀, ó sì máa ń bá àwọn ẹni tirẹ̀ sọ̀rọ̀ nípa gbígbọ́, nípa kó máa bá yín sọ̀rọ̀ nínú ọkàn. Gbogbo wa tá a wà ń bí kò sẹ́ni tí ọlọ́run kì í bá sọ̀rọ̀. Nǹkan tó kàn kò wá ní wípé ká wà sensitive, ká farabalẹ̀ pé ọlọ́run ló máa bá mi sọ̀rọ̀ yẹn. Kí wá ni àfojúsùn yín fún ọjọ́ ọ̀la fún orí òkè yìí? Orí òkè yìí ọjà àgbáyé ló máa jẹ́. Arábìnrin kan láàrin wa ibi tá a ti ń gbàdúrà, ó wà láàrin àárín olórin àná Bùkọ́lá Ọlọ́rọ̀. Ó lóun rí ìran wípé oyin ó bo àgbélébù tó wà níbí. So ẹ dẹ̀ mọ̀ pé oyin, ìtumọ̀ oyin ni wípé ìtọ̀ oyin òun ni àìlà fẹ́ràn tá à ń mu yìí, òun ni adùn tá à ń mu yìí. Ẹni tó bá dẹ̀ máa jẹ oyin inú àpáta kò ní wẹnu àáké. So oyin túmọ̀ sí nǹkan adùn. Bó ti ń tàyàn tó yẹn, adùn wà níbẹ̀. Léni báyìí ó le, inú igbó ni, inú aginjù ni. Ṣùgbọ́n lọ́la adùn ló máa gbẹ̀yìn. Ibi tí oyin yẹ̀dẹ̀ pé oyin dẹ̀ ní wìtìwìtì ni. So ibi yìí ó máa dìlú. Torí àfẹ́sọ̀ mi ni wípé àwọn ọmọ ìlú Èrè o, àwọn ọmọ ìlú Arámọkọ, àwọn ọmọ Èkìtì, níbikíbi tí wọ́n bá wà káàkiri gbogbo àgbáyé, wọ́n á máa wá sílé. Kò ní sí ẹ̀rù ò ní bà wọ́n mọ́. Ayé àtijọ́ sà, tá a bá ń bọ̀, a máa gbé mọ́tò wa sí Ìtàwùrẹ́. Láyé àtijọ́, kì í ṣe láyé ìgbà títí nígbà àwọn tó ti jù, wọ́n máa gbé mọ́tò wọn sí Ìtàwùrẹ́, wọ́n á fẹsẹ̀ rìn wá sí ìlú. Èmi gangan tí mo ń bá yín sọ̀rọ̀ yìí, mo ti wá sí Nàìjíríà tí mo máa gba èrè kọjá, tí mo máa daṣọ borí, tí mi ní yálé. Mọ́ mi ó wà nílé, màá ti lọ tán tí màá sọ pé mọ́ mi mo kọjá léèrè o, ó sì yà kó kí mi. Ìyẹn kọ́ ni mo bá wà. Ìgbà kan wá tàwa náà sá. Ṣùgbọ́n nísìnyí báyìí ojú tuntun míì ti wá. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà níbikẹ́bi tẹ́ bá wà, ẹ máa lọ líràbọ̀ sí mi oko. Má jẹ́ kẹ́rù ó bá yín. Ìránṣẹ́ Ọlọ́run kan wọ́n lórí òkè àánú ló wá ń gbàdúrà ńjọ́ kan. Ó ní Ayọ̀ Babalọ́lá sọ wípé ọmọ ìlú Èrè o tó bá lọ sí ìrìn àjò, tó bá padà wá, tó bá mu omi Èrè o, tó bá gba afẹ́fẹ́ Èrè o, wípé a máa gba ìtura. Ọjọ́ tí mo gbóhùn yẹn, ó kàn gbàdúrà ni o, kò mọ̀ pé ọ̀rọ̀ ló ń bá mi sọ. So ìgbà yẹn ẹ̀rù ti fò lọ ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Jehovah Bàṣírí, Ọlọ́run ìgbédìde mi, Ọlọ́run ìpè mi, gbogbo ògo, gbogbo ọlá, gbogbo ẹ̀yìn ni fún orúkọ yín. A dúpẹ́ ìpè tí ẹ pè wá, a dúpẹ́ iṣẹ́ tí ẹ ń ṣe. Ọ̀ràn ọmọ níṣẹ́ fàyàtì, ọba tó ti parí iṣẹ́ káwa kó tó bẹ̀rẹ̀, ọba tó tẹ ilẹ̀ lórí omi. Ògo ni fún orúkọ yín. Ọmọ Ọlọ́run gba ọpẹ́ wa. Ìlú Èrè o ni a ti wá ṣe ìsọjí. Orí ilẹ̀ Arámọkọ Èkìtì ni a wà yìí. Ènìyàn kì í nílé bàbá kó má ní ilé ìyá. Bàbá mi Amos Alásì Òjó, ọmọ Arámọkọ ni wọ́n. Màmá mi Lydia Oyinlọ́lá Òjó, ọmọ Èrè ò ní wọ́n. Àárín ìlú méjèèjì ni a wà yìí. Mo fi àkókò yìí gbàdúrà fún ìlú méjèèjì, Èrè Èkìtì, ọmọ olókè méjì takọtabo, olódè òde àti òkè àánú tí gbogbo àwọn àgbáyé ti wá ń gbàdúrà. Mo gbàdúrà fún ìlú Èrè Èkìtì àti ilẹ̀ Èrè Èkìtì. Á dára fún yín. Á tura. Á tùbà. Á túṣẹ. Gbogbo ọmọ ìlú Èrè Èkìtì níbikíbi tẹ́ bá wà, ẹni tájò gbé sájò, ẹ kó ẹrú, ẹ kó ẹrù, ẹ kó ìbùkún padà wá sí ilẹ̀ bàbá yín. A ò ní tì kó yín sẹ́yìn odi, ọkàn yín á balẹ̀. Ìlú Arámọkọ àti kábíyèsí ìlú méjèèjì, mo gbàdúrà fún yín àti Arámọkọ Èkìtì. Á dára fún yín o, ọkàn yín á balẹ̀, á tura, á tùbà, á túṣẹ, ànígbòkú wọlé mọ́. Ìlú á máa gbòòrò, ọkàn ìlú á máa balẹ̀. Èkìtì á gba àlàáfíà, orílẹ̀-èdè Nàìjíríà á gba àlàáfíà, Yorùbá nation á gba àlàáfíà. Ọlọ́run á kó wa kúrò lóko ẹrú, a ó dé ilẹ̀ ìlérí wa. Gbogbo àwọn ọmọ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé, níbikíbi tẹ́ ti ń gbóhùn mi, ó máa dára fún yín, ọkàn yín máa balẹ̀, ẹ máa ṣoríire. It shall be well with you. The name of the Lord shall be glorified in your life. Amen. You will fulfill your destiny. Amen. Yorùbá Gidi TV, it shall be well with you. Amen. God will expand you. Amen. Beyond measure. Amen. In the name of Jesus. Amen. The CEO, Kúnlé Fásùgbà,
ó sọ fún mi pé àwọn ń lọ sí Kenya àti àwọn ìlú mìíràn ibikíbi tí ẹ bá wà ààbò Ọlọ́run á dájú ẹ lọ ẹ bọ̀ láyọ̀ ọkàn yín á balẹ̀ a máa pàdé láyọ̀ àti àlàáfíà gbogbo ẹ̀yin ọmọ ilé iṣẹ́ náà lórúkọ Jésù ìgbàlà ẹ̀yin náà ohùn yín náà tókè ẹ̀yin náà ga gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàmì tẹ́ ń darapọ̀ mọ́ ètò yìí lórúkọ Jésù ojú òní tì yín Ọlọ́run á pa ilé àtọ̀nà yẹn mọ́ àti wá báyìí a máa padà sí láyọ̀ àti àlàáfíà nígbà tá a bá máa padà wá ẹ̀rí la máa mú wá ẹ̀yin Yorùbá Gidi TV ẹ̀yin náà máa ní ẹ̀rí rere bẹ́ẹ̀ ló máa rí lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Èmi àti bàbá Joshua Olúfẹ́mi Òjó tí a mọ̀ sí bàbá mo ráàánú gbà ìbéèrè yẹn gan fẹ́ wáyé ṣùgbọ́n mo ti rí pé a ti sọ dìgbà tá a bá pàdé lẹ́kọ̀ọ́ tó rà fẹ́ béèrè pé kí ló bí mo ráàánú gbà gan. ó ti túmọ̀ rẹ̀. àwọn náà ni a ti jọ ń sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ orí òkè ọgbà àánú eléyìí tó wà ní ìlú Èrèò Aramọkọ Èkìtì nípínlẹ̀ Èkìtì tó ǹjẹ́ akíyín wípé ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di títí gbà míì tá a tún máa pàdé Adéyẹmí lórúkọ olóòtú àgbà fún ètò yìí Ọlákúnlé Fásùgbà àti ẹ́dítọ̀ wa bàbá Ọlálékan Adéyẹmí Adélékè ló kọ tèmi bàbá jìnnà ẹ̀rọ ire o títí dìgbà míì tá a tún máa ríra. títí di òní olóyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìṣe ó sì lè lọ láti lè sí gbẹ́kẹ̀lé yóò sì gbẹ́kẹ̀lé lọ ní ọ̀nà kéèké tó jáde láti ní ìgbà ní sì fi ṣe lẹ́yà ní ìṣẹ̀lẹ̀ ìwà àkárí ó sì padà ó sì ní wọ́n bí lè sọ ní ìwòrí láti lójú sí jáde láti ní ìgbà Olúwa ni ìlú ìlú àti àwọn olómi ìdáwà dúró ìfọwọ́sọ̀tò wà nígbà ní àlóòtà láyé ìlú wọ́n fi kún fún ojú ọjọ́ tó fún wa ní ìmọ̀ọ́tọ́ ìfún wa ní wákàtí o wá ti gbé olúwa káríwájú wa nígbà gbogbo tó ń pé ó ń lọ́wọ́ ìwà tó ṣe wa ní inú ìlú wa ṣe ní ìlú wa ṣe ojú ara wa kò tó sì ní ìlú yóò fi ó tẹ̀sí wa nílé ìlú bẹ́ẹ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀ ẹni náà tó ń bì ó fi tọ̀ ní ìlú àwa tó fẹ́ ní iwájú ẹ̀rù ẹ̀ka àlọ́wà ní ọwọ́ ìlú ìlú wà káríwájú olúwa wa orúkọ rẹ̀ ní ìlú gbogbo ayé ìwọ tó rí òbí rẹ ka orí àwọn ọ̀run láti ẹnu ọmọ ọwọ́ àti ọmọ ọmọdé wọn ti ṣe ìlànà agbára nítorí àwọn ọ̀tá rẹ tó lè mọ ìgbésẹ̀ ìdásílẹ̀ ìgbà tí a rọ ọ̀run rẹ iṣẹ́ ìka rẹ láti là tó wọ́n ti ṣe ìlànà sí ìlú tí wọ́n ti ṣe láti rẹ̀ àti ọ̀nà tí wọ́n fi ń bẹ̀rẹ̀ ìwọ́n sáàgbá wọn lórí ọ̀rẹ́ ìgbẹ́ ìgbẹ́ àwọn ọlọ́run rẹ nínú àjà ọwọ́ ọlọ́run ìpè mi àdáṣe nínú omi ojúbà Jésù Kristi ojúbà orí adé ojúbà lórí ojúbà àwọn tó ní ìrìn ojúbà àwọn tó gbá ìrìn ojúbà àwọn tó kọ ìrìn ojúbà àwọn gbogbo tó wà lórí ojúbà àwọn ọmọ ojú orí omi ojúbà àti ojúbà àti ń bọ̀ ojúbà àwọn ojúbà Jésù ní ìjọba ìwọ ni ìwé tó ń lọ agbára wọn ìlé wa lọ́wọ́ bí àwọn náà ní àyíjọ àmọ́ bẹ́ẹ̀ni lórúkọ Jésù ìníwọ̀ ẹ̀yà Júdà ayé agbára bẹ̀rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ wá sí lórúkọ Jésù náà yìí sì fún ọdún. ọ̀sẹ̀ yìí máa ń bẹ̀rẹ̀. wọ́n ní gbogbo ọmọ kan lọ́wọ́. ikú ọ̀dọ́ ó dópin. ànájọ́ tó jọba. ìlú Èrèò gbọ́ ọ̀rọ̀ Olúwa. gbọ́ àlàáfíà. gbọ́ ìwòsàn. kó má sí àṣálẹ̀ mọ́. ilẹ̀ yìí kó mú àsùnkù. kó so èso rere. kó níbẹ̀ kó ṣe bẹ́ẹ̀. kó pàdé bàbá. àti tí ọmọ. àti tí ẹ̀mí mímọ́. yóò kọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run Ísírẹ́lì ògo ní orúkọ mímọ́. Ní ti iyọ̀ yìí, Ọlọ́run á ṣe gẹ́gẹ́ bí ìtọ́ni
lórúkọ Jésù Kristi ẹ̀mí mọ́ gbaṣẹ́ rẹ̀ ṣe. nípasẹ̀ iyọ̀ yìí sínú omi láti wákàtí ọ̀wẹ́ lọ lórúkọ Jésù kíkú ọ̀dọ́ tó dópin. ní ìlú èrè o nínú ayé gbogbo àwọn ọmọ Ọlọ́run tí a wà ní lórúkọ Jésù tí ìbànújẹ́ tó dópin. kí àrùn kárùn kó má ṣe wọ̀lú ìwà. lórúkọ Jésù kí ayọ̀ tó bẹ̀rẹ̀. kí ire dé. dé bá gbogbo àwọn ọmọ ìlú èrò àti gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn odi àti gbogbo àwọn táwa ń bí kí ayọ̀ dé. iyọ̀ adùn lórúkọ Jésù Kristi tí kì í tán láéláé kó dàgbọ̀ mọ́ wa. ó di àṣẹ. ó di dáhùn. ó di ẹ̀rí. ó di májẹ̀mú. Jésù Olúwa wa. nígbà tí àwọn bàbá wa tó ń ṣe àti àlejò àmọ́ ọ̀dọ́ lógún gbogbo abájọ wáyé ó yà one to go. Hallelujah! 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 farm foods àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top Farm Foods ń ṣara lóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour, èrè gbẹrẹfun, rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap, ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa, tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé. Ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì. Tún tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde. Láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores. Ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò
nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.